Àwọn olùdámọ̀ràn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ òṣèlú wọ́n ti ń gbà á nímọ̀ràn pé ààrẹ jẹ́ ká fẹ̀sọ̀ sí o lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kánò lásìkò yìí, ìyún lórí ọ̀rọ̀ ọba ìpínlẹ̀ Kánò Emir ìlú Kánò tí wọ́n ń fà láàrin Emir Sanusi Lamido Sanusi àti Emir tí wọ́n rọ̀ lóyè ìyún Alhaji Aminu Ado Bayero. Ẹ rántí wípé láìpẹ́ yìí lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ó ní gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kánò ló rọ Emir Aminu Ado Bayero lóyè tó sì dá Emir Lamido Sanusi Lamido tí wọ́n ti yọ lóyè lọ́dún 2019 padà. Ṣá o, ọ̀rọ̀ ìlú ti ń gbóná ní ìpínlẹ̀ Kánò tó di pé ọ̀rọ̀ ń ti ń di nǹkan tó fẹ́ máa da àlàáfíà ìlú náà rú, tó sì jẹ́ pé lọ́jọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́sídẹ̀ẹ́ 20 oṣù kẹfà tá a wà yìí ní ilé ẹjọ́ ló dá Ado Bayero tí wọ́n rọ̀ lóyè ló dá láre tí wọ́n sì ní kí Sanusi Lamido kó fi ipò Emir kó fi sílẹ̀ fún Aminu Ado Bayero. Ṣá o, lórí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ bàbá àṣàlẹ̀ gómìnà ìpínlẹ̀ Kánò ìyún sẹ́nitọ̀ Rabiu Kwankwaso tó sọ wípé ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu ló fẹ́ da ìpínlẹ̀ Kánò rú, àwọn ló wà lẹ́yìn Emir tí wọ́n rọ̀ lóyè. Níṣe ni ọ̀rọ̀ náà máa ti ń gbóná ní ìpínlẹ̀ Kánò nítorí pé ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ NNPP tó tún súnmọ́ Kwankwaso ìyún Alhaji Buba Galadima òun náà tún sọ pé kí Tinubu kó ṣọ́ra lórí ọ̀rọ̀ Kánò. Olórí Kánò ló ṣe pàtàkì jù ní ilẹ̀ Haúsá, tí Tinubu ò bá dì ṣọ́ra ó ṣeé ṣe kó pàdánù ojú èrè àwọn Haúsá kó sì pàdánù òdìbò ẹ̀ lọ́dún 2027. Bó tiẹ̀ jẹ́ pé Tinubu ti ní òun ò ṣàtìlẹ́yìn fẹ́nikẹ́ni nínú ọ̀rọ̀ wàhálà Kánò ìyún wàhálà ọba Emir àwọn yìí, ṣùgbọ́n níṣe ni a gbọ́ pé àwọn olùdámọ̀ràn ẹ̀ láti gbà nímọ̀ràn pé ọ̀rọ̀ Kánò ó ṣe pàtàkì lóòótọ́ kó ṣe sùúrù, nítorí pé bí ò bá ṣe sùúrù tí kò sì fi ọgbọ́n yanjú ọ̀rọ̀ náà, wọn ló lè jẹ́ kí wọ́n dìtẹ̀ ìgbìmọ̀ ọ̀tẹ̀mọ́ ní gbogbo ilẹ̀ Haúsá láti má ṣe jẹ́ kó wọlé sáà kejì lọ́dún 2027. Kódà tẹ̀wéṣà Yorùbá tó gbọ́ pé àwọn kan tiẹ̀ ti ń gbà nímọ̀ràn pé bí ò bá tiẹ̀ ṣàtìlẹ́yìn kó má lọ ṣàtìlẹ́yìn fún Emir Ado Bayero tó jẹ́ ti ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ tó jẹ́ alága APC báyìí yun Alhaji Abdullahi Ganduje. Wọ́n ní àwọn Kwankwaso tó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ẹni kó ṣàtìlẹ́yìn fún, nítorí pé àwọn Kwankwaso lẹ́nu ní ìpínlẹ̀ Kánò ju Ganduje lọ, àti pé àwọn aráàlú fẹ́ Kánò tó bá sì ṣàtìlẹ́yìn fún wọn ìyẹn ò jẹ́ kóun náà látìlẹ́yìn Kánò lọ́dún 2027. tó sì náà gba Tinubu nímọ̀ràn pé bó bá wá lọ ṣe àṣìṣe tó lọ ń ṣàtìlẹ́yìn fún àwọn Ganduje àti Aminu Ado Bayero tí wọ́n rọ̀ lóyè, wọn ló léwu fún un, ó lè pàdánù ìpínlẹ̀ Kánò, ó sì lè jẹ́ káwọn aráàlú káàkiri ìpínlẹ̀ Haúsá kí wọ́n takò kánkọ̀yìn sí i.